Ah, mo kí wa pé a kú ojúmọ́, a kú àsìkò tí ó ń kálukú wa bá wà. Mo kí wa ní gbogbo àyè tá a wà. Mo kí wa pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo àyè tó ń kálukú wa bá wà. Èmi ọmọ yín náà ni Orí Adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Ẹ jọ̀ọ́, ọ̀rọ̀ tí mo gbé wá lénìí ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni. Ọ̀rọ̀ tó ṣe pàtàkì, mo fẹ́ kẹ́ ẹ darapọ̀ mọ́ mi. Mo fẹ́ kí ẹ máa darapọ̀ mọ́ mi, kẹ́ ẹ bá mi share ètò yìí torí àwọn nǹkan kọ̀ọ̀kan àtàwọn nǹkan tí a máa play jáde. Mo ń bọ̀. A nídìí àtijọ́ gbọ́. Àwọn oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ nínú ayé. Àwọn oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ tó jẹ́ pé à ń fojú rí, a dẹ̀ ń fetí gbọ́. Bọ̀ àwọn nǹkan wà tó jẹ́ pé a gbé wọn, a pọ́n wọn lé nínú ayé, tá a dẹ̀ ní fi àìmọ́ pọ́n wọn lé mọ́ lẹ̀ láéláé. Ìtorí ẹ̀ òun ni mo ṣe wá láti wá la ọ̀pọ̀lọpọ̀ èèyàn lóye. Nítorí pé àwọn ọ̀rọ̀ tá à ń rí, àwọn tó ń ṣẹlẹ̀ lẹ́nu àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, ǹjẹ́ báwo ló ṣe rí? Ǹjẹ́ níbi òótọ́? Àwọn ẹlòmíì tó yẹ ká bá ní ipò àtúnṣe, wọ́n à sí ń bẹ̀ nítorí wípé apá kan ẹfun, apá kan osùn, wọ́n á fi gbogbo àárín méjèèjì wọ́n fi ṣèédú. Kàlákìnní nínú wọn àwọn ọ̀rọ̀ tí màá sọ lénìí tó ṣe pàtàkì fún èmi àti ẹ̀yin olólùfẹ́ mi pátápátá tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ lénìí. Lénìí ó pọ̀. Àwọn nǹkan tí máa jẹ́ kó yé yín, ẹ káàbọ̀ bẹ́ẹ̀ tí ń darapọ̀ mọ́ mi, ìyá mi. Nítorí wípé ọ̀pọ̀ èèyàn ló kàn wà tí ò yé. Nígbà tó jẹ́ pé àwọn àgbà tó bá yẹ kí á gbé sí ipò láti ṣe àtúnṣe látìgbà tí àwọn tí ń bà jẹ́ bọ̀ wá àti àwọn tó bí wọn, tó jẹ́ pé ọ̀nà bòmíì òun náà tún máa gbà. Wọ́n rántí àti bọ̀tán Akérédolú, òun ló kú lánàá. Ó nípa tó kó nínú pé ká gba Yorùbá nation. Ó nípa tó kó, nípa díẹ̀ tó rọra ṣe, orúkọ ẹ̀ náà ò ní parẹ́. Ìdàkejì náà, orúkọ rẹ̀ náà ò ní parẹ́. Bọ̀ mo wá rí i pé àwọn kan wà, wọ́n ronú síbi tó yẹ kí wọ́n ronú sí tí wọ́n tó kù nínú ayé. Wọ́n ronú àti bọ̀tán. Tó bá máa jósòkó kó jósòkó, tó bá máa jọ́sàká kó jọ́sàká. Èwo wá ní ọ̀sàká sóko? Mo fẹ́ sọ̀rọ̀ nípa wòlíì Olagunju láàárọ̀ yìí. Ẹ gbọ́ mi,
mo fẹ́ sọ̀rọ̀ nípa wòlíì náà. Màá dẹ̀ play voice note tí wọ́n ṣe. Ó tọ́ wọ́n gbìyànjú níwọ̀nba nínú ọ̀rọ̀ tí wọ́n sọ, torí pé kìí ṣe gbogbo èèyàn náà ni ọpọlọ wọn rí bákan náà. Àwọn tó yẹ kó tún nǹkan ṣe lénìí, ọ̀nà tí wọ́n rò báwọn lè fi tún ṣe, ibi tó yé wọn mọ́ nìyẹn. Wọ́n sọ ọ̀rọ̀ tí wọ́n sọ débi wípé wọ́n sọ ọ̀rọ̀ yẹn dẹ̀ ń ká mi lára. Bọ́ tí wọ́n sọ yìí, ẹ jọ̀ọ́ ẹ má bínú, mò ń ráwọn àkíyèsí kan ní nẹ́tíwọ̀kì yẹn ṣe bá pa kan. Gẹ́gẹ́ bíi tí mò ń sọ lọ, nítorí pé mo rò títí wípé à ń pe ìpè ká kúrò nínú ìyà, à ń pe ìpè ká kúrò nínú ìdààmú. Bọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, mo rí i pé n tó ń kálukú wọn ń wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Torí ẹ̀ mo fẹ́ ká mọ̀ wípé nínú ayé tá a wà yìí, oríṣiríṣi nǹkan la máa rí. Àwọn nǹkan tó ń lọ káàkiri yìí, ó ń jẹ́ nǹkan tó jẹ́ pé mo rò wípé tí bó ṣe yẹ kó ṣe rí nìyẹn. Àwọn ọ̀rọ̀ tó ń bọ́ lẹ́nu bàbá yìí, ó ṣe mí ní kàyéfì púpọ̀. Àwọn ṣe gbá àwọn ṣàwo nínú ayé. Ọ̀tẹ̀ ló pa Yorùbá, ọ̀tẹ̀ tó da Yorùbá rú, ọ̀tẹ̀ ẹ jẹ́ ká lọ jáwọ́ nídìí ọ̀tẹ̀. Ẹ jẹ́ ká lọ jáwọ́ nídìí ọ̀tẹ̀ tí èsèré, ẹ jẹ́ ká jáwọ́. Tí ó yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn, màá nídìí àti play àwọn voice note náà, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ ní tí wòlíì Olagunju, gbogbo àwọn tí wọ́n tẹnubà, wọ́n mú ẹnu lọ sọ́dọ̀ bàbá mi Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o. Ṣé ráwọn kankan wà, wọ́n níbi tó bá yẹ ká ti bá ọgbọ́n tá a bá gọ̀ ń bẹ́ẹ̀ kò yẹ ká bínú. Ǹjẹ́ ṣàtúnṣe ni nínú àwọn ọ̀rọ̀ tí bàbá yìí sọ? Wọ́n ṣàtúnṣe gbogbo ẹlẹ́gbọ̀ọ́. Wálé Olagunju lórúkọ mi tí gbogbo àwọn ọmọ Nàìjíríà mọ̀ sí Rogi Tiki Wẹ̀. Orúkọ ìjọ tí Ọlọ́run fi mí kalẹ̀ sí ní Divine Seed of God Chapel Ministry, ìtúkalẹ̀ ní 1 Alfonso ní Ṣáṣá ní ìlú Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Béèyàn bá jalè lónìí, ní ọjà àkókò ìjọba jẹ, tó bá dọ̀là tó bá ní dídà ló tó fẹ́ kọ́tẹ́, ọmọ Nàìjíríà sọ kọ́tẹ́. Ní tó ṣe yẹ dáa, wọn ò ní fi ǹjẹ́ ohun tó ṣe ǹjẹ́ ó bá òfin àti ìlànà Ọlọ́run mu. Wọ́n tó ń para Nàìjíríà nìyẹn. Olè Nàìjíríà sì wọ́n á ní kó máa ṣe lọ. Bó bá pààyàn, wọ́n á ní tó ṣe dáa. Òun ló ní kó orílẹ̀-èdè wa kó rí dáadáa bẹ́ẹ̀ ní sí. Bí ìdílé ṣe máa kọ̀ntínú yẹn. Ṣèbí kan lára àwọn mínísítà Tinubu ló sọ pé tí ọmọ Nàìjíríà bá sọ wípé tó ń gbẹ́kẹ̀lé pé ilé epo ìfọ̀kùwà yóò ṣiṣẹ́, pé bí ìgbà tá à ń lálàá ni. Kí ló fẹ́ mú jáde níbẹ̀? Jẹ́ ká máa wo náà. Tó máa gbé epo wọn náà, ṣó máa mú epo wálẹ̀? Tí dọ́là ń lọ sókè, ó máa mú epo wálẹ̀. Àní
prophecy ní ọdún yìí sẹ́ only they were determined to win and rule and manipulate the election. Ìkànnì alẹ́ tàbí kúta lè ní APC wọ́n sọ̀rọ̀ ta ló fẹ́ gba àgbẹ̀dùn alẹ́ wọn lọ́wọ́ Jagaban ẹ̀kọ́ lórí ẹ̀dá rẹ̀ ṣé mi sọ fún àwọn PDP tẹ́lẹ̀ they were not serious ṣé kò wà ní prophecy ní 2021 wípé Wike àtàwọn kan ni ó bà PDP jẹ́ ó wà ní 2021 ó wà ní 2022 prophecy covenant is covenant ẹ̀dá jẹ̀mú ọ̀kàtà òun náà fún bára tó débẹ̀ ká ló mọ̀ ẹ́ ìwọ náà tẹríba fún Wike kó tó débẹ̀ ohun tó bá fẹ́ náà ló tẹ̀lé èmi mọ kíní kan pé sọ́dọ̀ débẹ̀ ká ló mọ̀ ẹ́ ìwọ náà tẹríba fún Wike kó tó débẹ̀ ohun tó bá fẹ́ náà ló tẹ̀lé èmi mọ kíní kan pé ibi tí mò ń lọ ní Sunday Igboho freedom fighter ni nítorí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn Yorùbá bó ṣe ń pa níbo àìlèmí dẹ̀ ń gáàdì wọn ìgbà tí wọ́n náà fẹ́ lọ ṣe kìnìún lè kóra mo ní kó má lọ wọn ò gbà ìgbà onítìrí mo lọ onítìrí jẹ lọ onítìrí sọ wípé òun ni kìnìún kan àwọn tí fọ́ọ̀mù gọ́ọ̀mẹ̀ntì mẹ́sà mi irọ́ ló onítìrí ń pa ẹgbẹ́rìsà olórí pé tẹ́kẹ́ olójú dẹ́bọ̀dẹ́bọ̀ tẹ́ ń gbé kiri tẹ́ fi ń tàwọn èèyàn ẹgbẹ́ kúrò ní ilẹ̀ Yorùbá ṣẹ́fẹ́ sọ̀rọ̀ Yorùbá di ìlú olóríṣà ni kí ni ó fi hàn níbẹ̀ pé mo jẹ́ mẹ́bà wọn wọ́n rí mi bí alátakò wọn mò ń gáàdì wọn pé n bẹ́ẹ̀ ń ṣe yóò dáa mo jẹ́ kí wọ́n mọ̀ pé ìlú tó yẹ pé Christian wà bẹ̀ Muslim wà bẹ̀ tó wá pẹ́ yìí nìkan lẹ́fẹ̀ẹ́ gbà bẹ̀ ìgbà tí Sunday Igboho wà bẹ̀ ní January last year lèmi sọ wípé Sunday Igboho kò ní di Eastern bẹ̀ Olúwa sọ wípé wọn ò rí dísẹ̀ wọ́n dẹ̀ rí dísẹ̀ èmi náà dẹ̀ lọ bá wọn náà mú ní gba Jésù báyìí kó má jẹ́ kán pa ẹbọn ṣe pàtó yóò láwọ ìgbà tó kò dẹ̀ lọ síbẹ̀ wọ́n mọ̀ mí wọ́n ti wọlé ṣe bóun ti jáde lé mi ìgbà tó jáde ṣó pè mí ṣó pé ọmọ mi they locked my son for 5 hours ṣe bó wà bẹ́ẹ̀ ẹ bá dúpẹ́ pé wọ́n pa ọmọ mi ṣe bọ́ ọmọ mi tájọ lọ ń báyìí náà ni ṣe bí wọ́n bá ṣe máa ṣe náà nìyẹn ṣe Sunday Igboho pè mí kó pe ọmọ mi problem tí Bọ́lá Ahmed dúdú tó ń fèsì láti gbà yẹ NPN ni nǹkan tí ń bàjẹ́ àwọn ọmọ Nàìjíríà kan ń wo báyìí ó ti ń bàjẹ́ tí wọ́n wá fi ìkànnà kan bóun náà fún bẹ̀bẹ̀ lòun bẹ̀bẹ̀ ìkànnà kan ni ìṣọ́tọ́ni tiwa ó yàtọ̀ sí eléyìí tí àwọn kan ti ń gbé kalẹ̀ tẹ́lẹ̀ ṣe pé àwọn kan ti pariwo ìṣọ́tọ́ni tẹ́lẹ̀ káwa tó jáde ìṣọ́tọ́ni tiwa ni pé a fẹ́ kí wọ́n ìṣọ́tọ́ Nàìjíríà kọ́ ìṣọ́tọ́ state kó jẹ́ sovereign state sovereign country a fẹ́ kí wọ́n tún Nàìjíríà ṣe láìpẹ́. ṣé ẹ rí ibi tí mò ń lọ gangan kí n tó tún continue òun leléyìí tó bá yẹ pé ẹ gbọ́ ọ̀rọ̀ tí bàbá yìí sọ tọ́ndẹ̀ láwọn wà nínú Yorùbá nation tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ṣe gbá àwọn ṣe àwo àwọn sọ pé ìṣọ́sọ́rin àwọn ò fẹ́ kí Nàìjíríà pín wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn láwọn ò fẹ́ kí orílẹ̀-èdè Yorùbá dá dúró nítorí pé ìyà máa jẹ wá ní irú ìròrí wo ló wà nírú orí àwọn bàbá yìí ǹjẹ́ ṣé wọ́n ru ọjọ́ ọ̀la tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ wọn ẹ mọ̀ pé àwọn fúnra ara wọn wípé olóṣèlú ni wọ́n àbí ọlọ́jẹ̀lú wọ́n wà nínú àwọn ọlọ́jẹ̀lú wọ́n wà nínú àwọn olóṣèlú àbí báwo mo ti fẹ́ sọ láwọn tó ń bá wọn ṣe òṣèlú Nàìjíríà tí wọn ò lè deny ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ wọn. ṣé ẹ rí gbogbo nǹkan nínú ayé àfi k'Ọlọ́run Elédùmarè kó ṣàánú wa. ọ̀rọ̀ tí bàbá yìí sọ yìí ó jẹ́ nǹkan tó dùn mí tó máa dùn ìran mi tó máa dùn ìran ẹlòmíì náà. nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ó wà òkè bọ̀ nínú àwọn èyí tí ò ṣe náà á mú jáde. ẹ̀yin gangan lẹ wà nú àwọn tí ò fẹ́ kí orílẹ̀-èdè Yorùbá kó dá dúró. bẹ́ẹ̀ ni ẹ wà nínú wọn ẹ wà nínú ẹ̀yin tẹ́ kọ ẹ̀yìn sí gangan lélẹ́yìí tó jẹ́ pé wọ́n rán yín wá sáàárín wọn ni. torí tí gbogbo yín bá fọwọ́sowọ́pọ̀ tẹ́ ẹ kó pọ̀ àwọn nǹkan yìí a máa di kó ń ṣẹlẹ̀ bó ti yẹ kó ṣẹlẹ̀ gbogbo nǹkan yìí á lọ bó ti yẹ kó lọ. bọ̀ nípa pé ìlara ẹ̀sìn tí Ọlọ́run gbé fún yín ó yàtọ̀ sí tẹlòmíì
ẹ lè ní kán pa tàwọn nǹkan rẹ̀ torí pé ẹ̀yin gba ẹ̀sìn àjòjì ẹ gbà wá sílẹ̀ Yorùbá àbí sílẹ̀ Nàìjíríà tẹ kó àṣà wọn sórí. ẹ lè ní kí wọ́n pa mùsùlùmí rẹ́ ẹ̀sìn Islam kí wọ́n pa rẹ́ láyé. ẹ dẹ̀ lè ní kí wọ́n pa ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ̀sìn tó jẹ́ pé àwọn baba ńlá tiyín náà tó jẹ́ pé lára ìrandíran nínú tí wọ́n dé bá ni. mi ò bú yín mi sọ̀rọ̀ sí yín ní tí wọ́n dé bá ní àwọn nǹkan ṣẹ̀ṣe yìí. ntẹ́ bá ti wá gbà ẹ má fi takò tẹnìkan. ilẹ̀ Nàìjíríà kìí ṣe ẹlẹ́sìn mẹ́ta gan mẹ́ta lẹ rí ni. bọ̀ nǹkan tí àwọn èèyàn jáde fún òun ni pé láti kúrò ní oko ẹrú. bọ̀ ẹ̀yin yìí ẹ̀ ń fà wálẹ̀ ẹni káwọn èèyàn má kúrò lóko ẹrú ẹ̀ ń ṣe oríṣiríṣi ẹ̀ẹ̀kan la ilaha illallah. ó ń jẹ́ nǹkan ìbànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọrú yín fún pé kí la fẹ́ rí lára yín kí ni géènì nínú àwọn ọ̀rọ̀ tẹ́sọ tá a fẹ́ jẹ lára yín. ẹ má bọ̀. láìpín rárá kò pé ìwà tá a bá pín. ẹ gbọ́ tó bá àwọn alágbára kan. wọ́n ní kò pé ìwà tá a bá pín àwọn náà wà nínú wọn o. àfẹ́ kan pín àdá ti kọjá wípé àfẹ́ pín nìsín wọn ò ní gbà. so the best option now fún Nàìjíríà lè ní oríkó ṣàtàdé ni pé sovereign country sovereign state kí ẹ bẹ jẹ sovereign country sovereign state under United States of Nigeria. àwa ṣèjì orúkọ sí United States of Nigeria. ẹni tí ó bá a gbé lẹ́tà ti àwọn ẹ̀hà tiwa lọ Ìbà Gani Adams ni ṣẹ́kọ̀ ààrẹ ni òun ti jìyà ó ti wà ń bẹ̀ o ó ti wà ń bẹ̀ láyé àwọn Bọ́lá Ahmed Tinubu tó kó ṣe ìsọwọ́ ẹ̀ báyìí tó ká kọ́ ìsọwọ́ ẹ̀ nígbà yá àwọn Ọbásanjọ́ tó ti mọ́lé. tẹ́ bá wo àwọn tàbí nǹkan tí mo ti mú ní kí ni ó dé táwọn ọmọ Sunday Igboho gbógun ti bàbá yìí yẹn Gani Adams ó ti wà. àkọ́kọ́ tí màá sọ fún bàbá yìí ni wípé èsì ọ̀rọ̀ látàárín yẹn ṣe rí ẹ wà nínú àwọn tó ń dá ọ̀rọ̀ àárín ti Sunday ọmọ Adéyẹmọ àti bàbá wa Ìbà Gani Adams tí ẹ lọ sọ àwọn ọ̀rọ̀ tí ò yẹ kẹ́ ẹ sọ láti máa po ẹ̀kọ́ ìbànújẹ́ fún wọn nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ ni. torí kò sí ìjà kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin Sunday ọmọ Adéyẹmọ àti Ìgbòho ṣá àti bàbá mi Ìbà Gani Adams. kò síjà kò séwu bàbá yìí ń pọ́n bàbá lédọ̀la tí wọ́n bá tún déwájú wọn níṣẹ́ náà tún dọ̀bálẹ̀ níwájú wọn. ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ mídíà èyí tó máa fẹ́ fi pawó èyí tó máa fẹ́ ta sí wọn láti fi rí followers ó wà. ẹ má pè wọ́n ní ọmọ Ìgbòho mọ́. ǹjẹ́ ṣé ìyá kan ló bí wọn? ǹjẹ́ ṣé ilẹ̀ Yorùbá tí Ìgbòho ń jà fún ìṣe Ìgbòho la fẹ́ gbalẹ̀ Yorùbá fún ni àbí Ìgbòho nation la fẹ́ gbà fún ni? bàbá Ọlágúnjú wòlíì ṣé Ìgbòho nation náà fẹ́ gbà ni? Ìgbòho la fẹ́ gba Yorùbá fún ni àbá fẹ́ gbà fún gbogbo ìrandíran wa àtẹ̀yìn àtàwa? tẹ́ wá ń fi ọ̀rọ̀ ẹ fi ń dọ́gbọ́n kọlura wọn. ẹ fẹ́ máa tún máa sòkò ọ̀rọ̀ sáàrin àwọn méjèèjì kí wọ́n lè tún kọ ẹ̀yìn síra wọn. Yorùbá bàbá kìí ṣe irú eléyìí ló yẹ ká máa kọ́ látara yín. kìí ṣe irú eléyìí ló yẹ ká máa mọ̀ látara yín. kìí ṣe irú àwọn nǹkan tó yẹ ká jèrè lára yín leléyìí. tẹ́ wá ń sọ pé àwọn kan ń búgbá ẹ wá ń pè wọ́n lọ́mọ Sunday Igboho. àwọn yẹn jáde tiwọn fún orílẹ̀-èdè Yorùbá nígbà tí bàbá mi Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ onígbà táwa wà tá à ń tẹ̀lé wọn dáadáa àti láyé bàbá wa Fáṣẹ̀hùn kó tó di pé ó tún kó Ààrẹ Ọ̀nà Kakanfò táwa fi wà lẹ́yìn wọn pan groove nígbà náà lọ́hùn. kẹ́ ẹ máa mọ̀
orúkọ wọn ló ríǹgì káàkiri, kò sí ẹni tí yóò pè wọ́n, kò sí ẹni tí yóò dárúkọ wọn tì náà. ó ní àtúnkálùkù akọni alẹ́ ní tá a nífẹ̀ẹ́ lágbájá, a ní àwọn tó jẹ́ àwọn tí bí wọ́n ṣe jẹ́ pé wọ́n jọ ń ṣe pẹ̀lú bàbá Fáṣẹ̀hùn àti Gani Adams nígbà náà lọ́hùn. ó láwọn tó gba tiwọn, ó láwọn tó gba ti bàbá Fáṣẹ̀hùn, ó láwọn tó gba ti Gani Adams. sí wọn ìjọ wà kó tó di pé iṣu ṣẹlẹ̀ ńgbà náà. ẹ̀yin èèyàn yìí náà lè kó sí wọn láàárín nínú àwọn ọ̀rọ̀ tá à ń rí. gbogbo iṣẹ́ tó yẹ ká ẹ wọnú wọn, kẹ́ ẹ pé wọ́n tira wọn, ọ̀nà wo ló tún kù tá a máa gbà? ẹlẹ́ń pariwo rìsọ́sọ́nì tẹ́ ẹ mọ̀ pé wọ́n ní jẹ́ kó wọ́ọ̀kì gan nígbà táwọn Biafra ti ń lọ, tẹ́yìn wá ń ṣe tẹ́ ń fìdí gbòdì tí ẹ wá mọ tó kàn mọ́ tó yẹ ká ṣe mọ́ nínú ayé. ẹ mọ ọ̀nà tó kàn láti rí i pé káwọn èèyàn kú òlóko ẹrú. 75% tí Nàìjíríà ń lò tí wọ́n fi ń sọ̀rọ̀ ajé láyé ilẹ̀ Yorùbá ló wà. gbogbo ibi tí wọ́n ti ń rí owó jù ilẹ̀ Yorùbá ni. kí lẹ̀ ń sọ? ẹ wá níyà máa jẹ wá níbo? ẹ tún nǹkan tó bó bá ṣe kẹ́ tó. àìmọye nǹkan ọ̀pọ̀lọpọ̀ tí ò yí àwọn èèyàn nú ayé, ẹ jẹ́ kó yé wa. ẹ jẹ́ ká rí ẹ̀kọ́ kọ́ látara yín. ẹ má fi ìjà sára àwọn bàbá yìí mọ́. ẹgbẹ́ tẹ́lẹ̀ dálẹ̀ tẹ́ ẹ̀ kóra yín jọ pé àní ẹ̀fẹ́ túká yẹlẹyẹlẹ. torí kí wọ́n lè dárúkọ ẹ̀yin náà. àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tó dáa pọ̀, àwọn eléyìí náà gbogbo ẹ̀ náà la máa wí. àwọn eléyìí náà tó yẹ pé a tún gbọ́, tó yẹ pé títa fi gbọ́ a ó di dandan ká ṣàlàyé ẹ̀ fún yín. àgbàlagbà ò kì í ṣe láńgbáláńgbà, àgbàlagbà máa ń tún nǹkan ṣe ni. ẹ tún ní máa torí pé ẹ wà ṣáìdì ibì kan. èmi ò sọ pé bóyá sí Sunday Igboho àbí kíní kan kí n mọ irọ́. bí màá ṣe kí sí Sunday Igboho máa kí Gani Adams, máa kí wọn dáadáa torí pé àgbà ni, àgbà tó lóye ni wọ́n. tí wọ́n dẹ̀ ń bá sí Sunday ọmọ Adéyẹmọ, tí wọ́n dẹ̀ ń bára wọn jíròrò. ọ̀tọ̀ọ̀tọ̀ ní tọ́lọ́hun Elédùmarè rán kálukú, ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tá a gbà, ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí pé ibi tá a gbé dání ibì kan là ń lọ. ẹsẹ̀ ẹni tí ó. ṣé bóun ni wọ́n fi ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá? olókọ́ pípẹ́ àti bí àwọn bàbá wa jókòó àti kọ̀ọ̀sí sí bàbá Adébánjọ kí wọ́n jókòó. òun ni ó gbé lẹ́tà àtọ́jú àwọn ọ̀kọ̀lọ́sọ́dọ̀ ààrẹ o báwa restructure Nàìjíríà. restructuring yẹn ni total restructuring, and every state will now pledge their allegiance, total allegiance to the federal government of Nigeria. láìpẹ́ ẹni pé tó máa ṣe bẹ́ẹ̀ a máa ṣe pọ̀, kò ní síjà. injustice ló jẹ́ káwọn èèyàn sọ pé kí wọ́n pín. ìgbà tí ìyà ti pọ̀ jù, àgbà ṣe àtúráìtì Gumi, àwọn àgbààgbà tó lórúkọ náà wọ́n dẹ̀ bẹ́ẹ̀sì tó dáa bẹ́ẹ̀. ẹ má jẹ́ kó pín. ààrẹ Bọ́lá Ahmed Tinubu wà ń bẹ̀, a máa ṣe ààrẹ. àfẹ́ ààrẹ tó máa fẹ́ rẹ̀ lára. àfẹ́ káàrẹ̀ tí wọ́n dàbí ti Amẹ́ríkà tó bá jáde báyìí kọ́ bọ́lá fún. bọ́ọ̀lù ìbáṣẹ́ káwá pé wà ní United States of Nigeria. I am from United States of Nigeria. ní directorate tiwa àwa conclude pé anybody tó bá bú ààrẹ kan tàbí bí ọmọ Nàìjíríà kan àwa máa lè kó láàrin wa ni. kì í sọ̀rọ̀ èébú lélẹ́yìí àbí ìjà ìbínú, àní bí gbogbo wa ṣe máa papọ̀ ṣọ̀kan. bọ̀tí irú bàbá Akíntóyè ìsórí àní bàbá àwa ti ní plan fún wọn. bàbá ní ó bá wa kọ ìwé ìtàn Yorùbá. ẹ bàbá ẹ lọ jókòó. ṣe rí ọ̀rọ̀ yìí tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ wípé bàbá tó sọ̀rọ̀ ó yé wọn, ibi tí wọ́n dẹ̀ rí mọ́ nìyẹn. ẹ gbọ́ mi yé, ibi tí wọ́n rí mọ́ òun náà sọ mọ́. nǹkan tí mo fẹ́ ká mọ̀ nìyẹn, ní tí wọ́n rí mọ́ òun náà sọ. àbí kí Ọlọ́run ọba kó ṣàánú wa
torí ẹ̀ àfi kí Ọlọ́run bá kó ṣàánú wa tẹ́ bá wo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ibi tí màá ra yọ fún wọn nìyẹn ọ̀rọ̀ tí wọ́n láàárọ̀ yìí nìyẹn borí orílẹ̀-èdè Yorùbá no going back ni kò sí fàsẹ́yìn Ọlọ́run ọba Elédùmarè máa gbà fún wa pẹ̀lú àṣẹ Ọlọ́run tójú máa ti gbogbo ẹ̀yin ọlọ̀tẹ̀ pátápátá ẹ̀yin ọ̀bàyéjẹ́ ẹ̀yin ọ̀dàlúrú ojú máa tì yín àsìkò ń bọ̀ tí gbogbo yín máa mọ̀ wípé a máa kúrò nínú ìnira tá a wà yìí tá a máa bọ́ sínú òmìnira ilẹ̀ Yorùbá tí Ọlọ́run ọba kó wa yọ láàrin ẹ̀yin àṣekà amukumuka gbogbo ẹ̀yin tí ẹ wà nínú Nàìjíríà orílẹ̀-èdè Yorùbá awasimusẹ̀ no going back ni no going back ni Ọlọ́run Elédùmarè ọba tó láyé kábíyèsí Ọlọ́run táwọn kìrìsìtẹ́nì ń pè ní Jèhófà táwọn mùsùlùmí ń pè ní Allah bẹ́ẹ̀ ni abáwa gbà á dẹ̀ dojú ti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn á dojú tì yín àwọn nǹkan kan wà tẹ́rọ bí bóyá kò ní padà ní ṣeéṣe Ọlọ́run ọba tó láyé ẹ máa rí òun ló máa parí ẹ̀ tó dẹ̀ máa ṣe ojú àti ọ̀pọ̀lọpọ̀ yín ẹ mọ̀ wípé nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ ó lágbára lọ́jọ́ kó jẹ́ o tẹ́ bá mọ̀ pé ẹ̀ ṣe é mọ́ ẹ lè ṣe ẹ kúrò àwọn ọmọdé tó ti ṣe tán tó jẹ́ pé kò tó yín àwọn ló yẹ kó máa tòlú ìgbà wo làwọn bàbá yìí wà ń bẹ̀ tí wọ́n fẹ́ kúrò mẹ́mọ̀ ẹ lọ wojú orí wọn nígbà tí wọ́n bẹ̀ sí ń jẹ president tí wọ́n ń jẹ governor tí wọ́n ń jẹ gbogbo ẹ̀ nígbà náà lọ́hùn tí wọ́n ń jẹ minister kí lọ́jọ́ orí wọn why tẹ́ ń da nǹkan rú tẹ́ ń ba nǹkan jẹ́ àtòyè yín jọ kan à ń bọ̀ o.